kú ilé là ń kára àlé, ẹ kú ọ̀nà báyìí là ń kéré ọ̀nà. Èmi ọmọ yín, olólùfẹ́ yín, Ọlájumọkẹ Asa, apẹkẹ ọ̀kín, ọmọ Ọ̀yọ́ mọ láàfin, òjò pàṣẹ kẹrẹmọdé, ọmọ Àtìbà. Lórí ìkànnì tá a wà yìí ni à ń pè ní Ọlájumọkẹ Asa TV. Ohun tí ìkànnì náà dá lé lórí ni àṣà àti ìṣe wa nílẹ̀ Yorùbá lórí ẹ̀rọ ayárabíàṣá YouTube. Tọ́ ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá àti ẹ̀yin ọ̀rẹ́, ẹ mọ̀ tẹ̀lé wa kẹ́ẹ̀sì mọ̀ wò wá lórí ìkànnì yìí. Ẹ ó mọ̀ gbádùn ohun mèremère lórí àṣà àti ìṣe wa. Lọ́pọ̀ ìgbà ni a máa ń gba ọ̀rọ̀ àṣà àti ìṣe wa sódì nílẹ̀ Yorùbá. Bàbá ti ń sọ̀rọ̀ lórí àṣà, ọ̀pọ̀lọpọ̀ a máa rò wípé òrìṣà tàbí ẹ̀sìn ìṣẹ̀ṣe là ń sọ̀rọ̀ lé lórí, tí kò sì rí bẹ́ẹ̀. Àṣà jẹ́ ìṣe wa nílẹ̀ Yorùbá tó sì nípele. Àkọ́kọ́, bá a ti ń wọṣọ, aṣọ wíwọ̀. Ẹlẹ́ẹ̀kejì, bá a ti ń kíni. Ẹlẹ́ẹ̀kẹta, ìhùwàsí wa láwùjọ. Ẹlẹ́ẹ̀kẹrin, èdè wa. Ẹlẹ́ẹ̀karùn-ún, òwe àti ìtumọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ló pọ̀ lórí ìrànràn. Ẹ mọ̀ gbádùn àwọn èèyàn jàǹkànjàǹkàn àti àwọn gbajúgbajà òṣèré lórí ìkànnì yìí tí wọ́n sì tún máa là wá lóye sí i. Ìwọ ọmọ Yorùbá àtàtà, ọmọ káàárọ̀ oòjíire, dákun mọ́ sọ lẹ́nu, torí ẹni tó sọ lẹ́nu ńkọ́ ó ti sàpò ìyàkọ́. Mo kọrin kan, mo wí pé ó ṣe é jẹ́ wípé, ó ṣe é jẹ́ wípé ó àwa tá a láṣà ó ládì lókun tá sọnù, tá a sọ wípé ayédèrú ni. Ẹ wo ní lèmi ó ti mọ fèyí ṣe lọ. Èmi láyé olùpọ̀, aya sòpó di wúrà, aya sọ ládi gbígbé, aya sàkìtàn dilẹ̀ ọjà, èmi láyé orí mádégún. Títí tí ó fi dìgbà míì tá a tún mọ̀ pàdé. Ire o.